gómìnà ìpínlẹ̀ èkìtì tẹ́lẹ̀ ayọ̀délé fáyọ̀ṣe ti wọ ìlú ìbàdàn lọ o lẹ́yìn tó pariwo gómìnà ṣèyí mákindé síta wípé ó fẹ́ yọ olúbàdàn lóyè. Ó ní ohun tí òun gbọ́, ohun tí òun rí gàbàláyà ni o, àti pé láìpẹ́ ìnìkíní òun yóò fojú hàn gbangba. Olúbàdàn ilẹ̀ ìbàdàn ọba rashidi adéwọ̀lú ládọjà náà kò ṣàìkí fáyọ̀ṣe ọmọ èkìtì kú ìwà akíntówù o. Bẹ́ẹ̀ ni ọba aláyé ti ṣèlérí pé gbogbo ibi tí iná ọ̀rọ̀ òun bá fẹ́ gbà wá làwọn yóò bomi pa nítorí àwọn àgbààgbà gidi ṣì wà dára nílé ìbàdàn. Fún ìdí èyí ó ṣeun o, àwọn yóò wá nǹkan ṣe sí i bí olúbàdàn ṣe fèsì sí ọ̀rọ̀ yẹn nìyẹn o. Ṣùgbọ́n èyí tí ó tún wà níta báyìí ni ti ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ ọ̀yọ́, níbi tí olórí ilé ìgbìmọ̀ asòfin ọ̀hún ọ̀nàrẹ́bù adébọ̀ ògúndòyìn ti sọ pé níṣe ni àwọn kan fi owó rẹpẹtẹ bọ òun nínú o kí òun àtàwọn ọmọ ìgbìmọ̀ òun ìyẹn àwọn asòfin ọ̀yọ́ bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti yọ ṣèyí mákindé nípò. Wọ́n ní bó ti ṣe sọ nìyẹn o. Wọ́n ní olórí ilé ìgbìmọ̀ asòfin ọ̀yọ́ tẹ́lẹ̀ ọ̀nàrẹ́bù adéolú adélékè bá sáré lé mú lápá ó ní kó ètò sọ jáde o. Àwọn èèyàn náà tí wọ́n kó rẹpẹtẹ rà sílẹ̀ kí wọ́n lè bá a lé ìjìnlẹ̀ ṣèyí mákindé lọ tí òfin láì parí sáà ìjọba rẹ̀. Adéolú Adélékè ti sọ pé kí olórí ilé ìgbìmọ̀ asòfin ọ̀yọ́ sinmi ariwo àbálẹ̀ tó ń pa kiri yìí àbẹ́kọ̀ ètò ìdárúkọ àwọn tí ó ń fowó bẹ́ẹ̀ nínú ìwé àtẹ̀jáde kan tí wọ́n fi síta lánàá túsìdẹ̀ẹ́ nílùú ìbàdàn ni Adéolú ti sọ̀rọ̀ náà níbi tó ti kọ̀rọ̀ ojú sí ọ̀rọ̀ tí wọ́n sọ pé olórí ilé ìgbìmọ̀ asòfin ọ̀yọ́ sọ wípé àwọn kan nínú ẹgbẹ́ òṣèlú APC fi owó ní lábẹ́ òun kí wọ́n lè ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti yọ gómìnà ṣèyí mákindé dànù. Tẹ́ ò bá gbàgbé Adélékè náà ti fìgbà kan wà nílé ìgbìmọ̀ asòfin ọ̀yọ́ rí láàrin ọdún 2003 sí 2007. Òun sì ní oṣojú fún ẹkùn ìdìbò àfijìó ní ìpínlẹ̀ ọ̀yọ́. Ọkùnrin olóṣèlú náà kò ṣàì ní ipa má nígbàgbé tó kó lórí wàhálà tó ṣẹlẹ̀ nílé ìgbìmọ̀ asòfin ọ̀yọ́ lọ́dún 2005 ní èyí tí wọ́n ti yọ sẹ́nẹ́tọ̀ rashidi ládọjà ìyẹn olúbàdàn tàsìkò yìí nípò kó tó di pé ó rí ipò ọ̀hún gbà padà. Ọkùnrin ti rọ olórí ilé ìgbìmọ̀ asòfin ọ̀yọ́ kó rìn sàn kó má ṣe fọ̀rọ̀ ọ̀hún pẹ̀kọ̀rọ̀ rárá o, àti pé ọ̀rọ̀ tó sọ yìí lórí wọ́n fún mi lówó kọ́bẹ́ láti yọ gómìnà tó tún sọ pé àwọn kan nínú ẹgbẹ́ òṣèlú APC fi òun lọ́kàn balẹ̀ lórí ipò ńlá kan àbúrò ìtẹ̀jáde láti dárúkọ àwọn tọ̀hún pé àwọn èèyàn ìpínlẹ̀ ọ̀yọ́ kò gbọdọ̀ fọwọ́ ọ̀bẹ̀kẹ́ mú o, níṣe ni ó gbọdọ̀ sọ̀rọ̀ òun délẹ̀ dáadáa. Ó ní olórí ilé ìgbìmọ̀ asòfin gbọdọ̀ dárúkọ àwọn tó wà lábẹ́ ọ̀rọ̀ ọ̀hún gan ni o kí gbàgbá lè dẹkùn ní kíákíá. Bákan náà ni Adélékè sọ pé lórí ọ̀rọ̀ olórí ilé ìgbìmọ̀ asòfin ọ̀yọ́ yìí Ògúndòyìn ó ní ọ̀tọ̀ lóhun tí ó sọ níwájú àwọn abẹnugan lọ́jọ́ Monday ìyẹn ọjọ́ ajé, ọ̀tọ̀ sí ní ohun tí ó sọ fáwọn oníròyìn lọ́jọ́ ìṣẹ́gun Tuesday nígbà tó wá press release lé wọn lọ́wọ́. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ òun ti fẹ́ máa mú ìfara lọ́wọ́. Ó ní kí ọkùnrin olórí ìgbìmọ̀ asòfin ọ̀yọ́ tètè jẹ́wọ́ pé àwọn kan ni wọ́n dúnkòkò mọ́ ní kọ̀rọ̀ tó fi ẹ̀sùn tí kò yẹ kan olúbàdàn àbí ohun tó ń ṣe ní ọwọ́ kan ètí ẹ̀ láti di gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ni. Ó ní kó dárúkọ wọn kó sọ ibi tí wọ́n ti pàdé lẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ afẹ́yọ gómìnà a ò fẹ́ ṣèyí mákindé mọ́ tó lọ lábẹ́lẹ̀ yìí. Bẹ́ẹ̀ ló sọ pé òun nílò ìbéèrè látàrí orúkọ olúbàdàn ọba adéwọ̀lú ládọjà àti ìyàwó gómìnà ọ̀yọ́ tẹ́lẹ̀ Florence Ajímọ̀bí tí ọkùnrin olórí asòfin yìí dá nínú ọ̀rọ̀ ọ̀hún. Adélékè sọ pé yóò dára kí olórí ilé ìgbìmọ̀ asòfin tètè là á yẹ kálukú o bóyá àwọn kan ni wọ́n ń dúnkòkò mọ́ ní tàbí ọ̀rọ̀ ọ̀hún ní ọwọ́ kan òṣèlú nínú àrísí ẹ̀ ló sọ pé tí olórí ìgbìmọ̀ asòfin ọ̀yọ́ yìí kò bá la ọ̀rọ̀ ọ̀hún yí àwọn èèyàn dáadáa ìwà yìí lè tàbùkù bá ọ́fíìsì rẹ̀, bẹ́ẹ̀ ló lè mú kí àwọn èèyàn má nígbàgbọ́ nínú iṣẹ́ àwọn asòfin ní ìpínlẹ̀ ọ̀yọ́. Ju gbogbo ẹ̀ lọ o, ohun táyọ̀ ń sọ ni pé ohun tí Fáyọ̀ṣe sọ èyí tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ nílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ ọ̀yọ́ yìí àtúntò tí ọ̀nàrẹ́bù Adéolú Adélékè ń sọ yìí ọ̀rọ̀ ọ̀hún yóò tó yé kálukú o.